Yorùbá bọ̀ wọ́n ní àdàbà ọ̀nà ní ankungbe, iná ń jó ẹyẹ ń lọ. Láwọn àsìkò kan ẹni tá a gbójú okùn lé ó lè má jẹ ní àgbà, ẹni tá a fọkàn tán ó lè má tẹ ní ìgbà ni. Àmọ́ irú èèyàn wo ni wọ́n jẹ́ sí àwọn ọmọ rẹ, sí bàbá tó bí ọlọ́mọ, sí ìyá tó bí ọlọ́mọ, alábòjútó rẹ, ọ̀gá rẹ nílé ìwé, àbáṣájú ẹ̀sìn? Kí ni ìwọ jẹ́ àti pé ipa wo ló ń kó nínú ayé kó wá tí Ọlọ́run fi sí àyíká rẹ? Ǹjẹ́ wòlíì ire ni wọ́n ni, àfáà ire ni wọ́n ni, oníṣègùn ire ni wọ́n ni, àbò oníṣẹ́ aburú? Iṣẹ́ kí n la fi ran ọ̀gàn, àbí iṣẹ́ irú kí ni iṣẹ́ tí ìwọ ń jẹ fún kó wá? Àwọn ọmọ tá a fi sí àkàtà rẹ, ṣé eré kí wọ́n ó lè jẹ́ èèyàn gidi lẹ́yìn wá ọ̀la, kí wọ́n lè ga jù ọ́ lọ ni wọ́n ń sán ni? Àbí bọ́ ṣe lò wọ́n tó lò wọ́n mọ́gbà tó lo ògo wọn mọ́ tiẹ̀? Ǹjẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣe wí, Ọlọ́run ọba ń bọ̀ kankan, ó dé lónìí, iṣẹ́ kí ni ó bá lọ́wọ́ rẹ̀? Tó bá ṣíwèé ìrántí, ìyá lè báwọ̀ ń bẹ̀bí. Eré kí wọ́n ṣoríire ni àbí aburú ni wọ́n ń ṣe wọ́n lójoojúmọ́, tó wá ń fowó lé wọn lọ́wọ́, tó ń ṣojú ayé ṣùgbọ́n tó jẹ́ pé orúkọ tó ń jẹ́ ní kọ̀kọ̀ ọ̀tọ̀ ni. Ẹlẹ́gbẹ́ awọ pa ni wọ́n ní, ìyá àjẹ́ ni wọ́n ní, oṣólo jẹ́ ni àbẹ́mẹ́rẹ̀. Agbára tọ́lọ̀ ń fún wọn, òfin ran ọmọ ènìyàn lọ́wọ́ ni àbófin ba ayé ọmọ ènìyàn jẹ́? Àsìkò tó fún ìrònú pìwàdà. Èmi ò jíṣẹ́ wòlíì fún ọ, èmi ò jíṣẹ́ àfáà fún ọ, èmi ò jíṣẹ́ oníṣègùn fún ọ, ṣùgbọ́n nǹkan kan lèmi ń béèrè lọ́wọ́ rẹ. Ǹjẹ́ tọ́lọ́run elédùà tó dá ayé ọ ènìyàn tó wà nínú rẹ̀ tó bá sọ̀kalẹ̀ lónìí, iṣẹ́ kí ni ó bá lọ́wọ́ rẹ̀? Sì rántí pé ẹni tó gbé bùkà láyé bó pẹ́ títí ọmọ rẹ̀ ó jẹ níbẹ̀. Mo ní ń gbà ọ́ níyànjú ni o. Ọ̀rọ̀ ṣí ti tò nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ látòrí ìtẹ̀mímọ́ wá. Ó dìgbà, ó dàbọ̀, ó tún dìgbà kan náà. Ire o.